Ibo ló ti ń sùn wọ́n. Wọ́n sún ọkọ níbẹ̀ wọ́n sún. Ṣé ilé wà lẹ́gbẹ̀ẹ́ yìí? Ibi tó yẹ kí èèyàn lọ protect gangan ní ẹ̀yìn yẹn. Ẹ̀yìn yẹn gangan ní ẹ̀ kí èèyàn lọ protect rẹ̀. Anything tó bá jẹ́ bí igi àbí nǹkan kan tó bá súnmọ́ ẹ̀gbẹ́ yìí. Gbogbo ẹnu ọ̀nà yìí kọ́ clean o. Eléyìí máa kọjá, mọ́tò eléyìí máa kọjá. Who get that bike? Remove that bike for road. Who get that bike? Eléyìí ò lè pa. Eléyìí ò jẹ́ lè ṣe débi kan. But at least ó máa secure díẹ̀díẹ̀. There will be no loss lórúkọ Jésù. No loss in Jesus' name. Kò sí kankan kẹ̀. Ẹ̀rọ máa jàrí láburú owó ní nǹkan tó ń kó yìí. Nǹkan tẹ́ mo náà mọ tó ń ṣe sẹ́yìn. Millions nìkan tó kó kalẹ̀ sí. Millions nìkan tó wà kò sí kankan kẹ̀. Nǹkan wà eléyìí ò tiẹ̀ lè dínkù gbogbo eléyìí. Freestyle ni gbogbo nǹkan tó ṣì kó wà yìí. Àní wọ́n máa ń kó company ló ń rà lọ́wọ́ wọn. Gbèsè tó náà ṣé torí gbèsè rẹ̀ fẹ́ para yín. Tó bá kóṣò kò jẹ́ gbèsè tó àwọn tó jẹ́ gbèsè ríran rí wọn sọ pé ó lọ ta o. Nígbà tó ń gbé ilẹ̀ fi náà sí. Àwọn tí wọ́n lọ fi náà sí ni ẹgbẹ́ ìfọ̀fọ̀ ẹ balẹ̀ tó jẹ́ káyọ̀ ẹ lọ gba báyìí jẹ́ ká jẹ́ ẹ̀dùn ẹ bá ní ọmọ ẹgbẹ́ tó wọlé. Àbí ìdọ́lẹ̀ ti ẹ̀gbẹ́ rẹ̀. Onígbà tó ń gbé ọjà. Ó yẹ kó máa fìlì ẹ̀ báyẹn. Dání bọ́ọ̀ wà tó máa ń fìlì ọmọ máa ṣe. Ẹ kọ́kọ́ lọ náà kọ́ dé tó bá gba fi dé tó bá lọ tó bá máa fi dé èèyàn á tún fíìsì ó sì ẹlẹ́dẹ̀ wọ́n so á lè máa move out wọ́n máa gba padà sínú ẹ̀. Wọ́n lọ gbómi wá ni. Ọlọ́mọ àìkú yìí nǹkan wá bàjẹ́ ní gbogbo. Àwọn